ọ̀jọ̀gbọ́n gbọ́ ni òde láti ilé-iṣẹ́ Tungba FM òde 100.9 FM òde lọ́jọ́bọ̀ Thursday lẹ́ ó máa gbọ́ òde. síta olúwo ìkòròdú ẹ fi sí ní tíya ẹ má mí sí ẹ o. nígbà tí máṣíìnì tó wọ́n sọ sọ́run àwọn lọ́rùn tó wá rán sọ sọ́run ààrẹ ẹ̀tì kí ló dé a ní láti ṣàtúnṣe pẹ̀lú abẹ́tì ẹ̀jẹ̀ tí esi ń tún wà yẹn ẹ mọ̀ tó kúlẹ̀ lọ́dẹ̀dẹ̀ ìjà rẹ̀ yẹn bá mi màá mi torí wọ́n ní ẹ̀kúlẹ̀ báyìí là kárí lé ẹ̀kú ọ̀nà báyìí là ń kérò ọ̀nà tó bá ti tó jẹ́ mẹ́ta tá a ríra wa já wọn sí ẹ̀kú àti náà là ń kíra ó ṣe dáre ọlọ́wọ́ bọ́tì mi já wọn sí tó ti ń já wọn sí látàárọ̀ akọ̀dọ̀kun ní mú ẹ lọ́wọ́ Sọ́díkà Akínbólú mo kí ẹ̀wọ̀n ló ń jẹ́ ká wò mí nílé gbogbo ẹ̀yẹn lólùfẹ́ ètò ọ̀nà àti olólùfẹ́ Tungba FM pàwátá ó yá ẹ máa click sórí ẹ̀ báyìí ẹ máa wò wá live ẹ lọ sórí YouTube ẹ lọ sórí Instagram ọ̀nà àrà ló gorí atẹ́gùn báyìí o tó ń bá tẹ́gùn ṣègùn tó ń bá tẹ́gùn ṣeré kò bá wọ̀ yáàjà ẹ̀rùn kò bá wọ̀ yáàjà ń bá ṣeré lọ́wọ́ ẹ̀ ìkànnì alúbẹ̀ká náà látúwà yìí 100.9 tó kalẹ̀ sí ìtòlúwo ní ìlú Ìkòròdú ọ̀nà fọ́ọ̀kan estate ètò lọ́nà àrà lẹ́tọ̀ Rasheed Adebiyi lórúkọ tèmi ọmọ bàbá wọn nígboro kìnnìún àgùnbẹ́ onílé òbí ibi tẹ́rù wọ́n gbọ́dọ̀ dèrè tí wọ́n fa ọgbọ́dọ̀ tó pòǹtòrò adúpẹ́ lọ gbogbo àwọn lọ́gàlọ́gà lè ṣe alárùbáríkà yìí tá a lè dárúkọ tán torí àsìkò látòrí gateman tó dórí ọ̀gá pátá gbogbo yín pátá la kí o pàtàkì jùlọ aláṣẹ àtolùdásílẹ̀ iléeṣẹ́ akínyín ẹsẹ̀ o tẹ́ ẹ ti kíni tẹ́ ẹ pè wá tẹ́ ẹ ní ká wá lágbọ́n náà àdúrà kan péré náà mo kò máa ń ṣe fún yín pé nǹkan ò ní ṣe yín ẹ̀yin lẹ́ẹ̀ máa ṣe nǹkan Olúwa dúpẹ́ fún yín tẹ̀ paramọ́ látọ̀sẹ̀ tó kọjá tá a tún délé ni mímọ̀ ṣe wá kọ́ o Ọlọ́run ẹ̀tún bá fàṣẹ sí ni Olúwa dúpẹ́ o torí gbogbo àlá máa ń yìn yín láì yìn tààlà tó fẹ́ yìn ọlọ́ọ̀bá mi oúnjẹ sẹ̀mọ́ bẹ́ẹ̀ ni ó kí n jẹ fún kò ń jẹ fọkọrẹ́ ọ̀pẹ́ ló ń jẹ Ọlọ́run Olúwa ẹ ṣé o tẹ̀tún jẹ́ ká bọ́ sórí ètò lẹ́nìí ẹ̀yin ara lé ẹ̀wà nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan. àdúpẹ́ Ọlọ́run a máa bu ọlá fún orúkọ rẹ̀ pátápátá ọlá gbìngbìnìkì tí ń wo bí àgbẹ̀lẹ̀kẹ̀ ọba tí ń bẹ nígbà tí bẹ̀bẹ̀ ń bẹ òní yóò tún mọ bẹ nígbà tí bẹ̀bẹ̀ òní bẹ mọ́ ọba tó fún wa lórí ọ̀fẹ́ tá a dágbére fétò lọ́sẹ̀ tó kọjá tó jẹ́ ká dágbére fáyé Ọlọ́run a máa bu ọlá fún orúkọ rẹ̀ a tún ti dé náà nìyẹn o bẹ́ẹ̀ni ẹ ti mọ̀ náà tó bá ti dágò káàbọ̀ òun lẹ́mọ̀ láǹfààní láti máa gbọ́ ètò ọ̀nà àrà ọ̀nà àrà lètò ètò lọ́nà àrà àwọn ọ̀pẹ́ ta ni sọ̀rọ̀ pèdè yìí èmi gangan nínà èmi ni wọ́n pè ní Michael Ìkòkúrú kò ga fún mi ṣe fẹ́ẹ̀sì ètò ìjọ̀rọ̀jọ̀rọ̀ abúrúgbọ̀n yẹn búkẹ́ tó ń pè ní MC mẹ́numẹ́nu ẹ gbádùn wa lónìí bí òyìnbó ṣe ń gbádùn tíì. bẹ́ẹ̀ni. mo kí ọlọ́run àbí ọba àná ọba ẹ̀ní ọba títí ayérayé kábíyèsí rẹ o èyí tó tún kà mí yẹ lónìí bẹ́ẹ̀ ni ọ̀pọ̀ òjò ló ti rọ̀ tílẹ̀ ti fà mú bẹ́ẹ̀ ni nítorí pé àwa wà láyé a wà láàyè àbí já wọn sí báwo ni nítorí pé mo rí pé o gbé wa rìn gidi gan ni ó ní agbára sọ̀rọ̀sọ̀rọ̀ ibi èdè láti dá wọn mọ̀ bẹ́ẹ̀ ni bó ṣe jẹ́ nìyẹn mo kí aláwòrán àbí bákan náà mo wá tara bẹ́ẹ̀ mo kí ọ̀gá mi bẹ́ẹ̀ ni ẹnìkejì mi máa sọ wípé omi nǹkan ò ní ṣe wọ́n àwọn ọmọ máa ṣe nǹkan èmi á máa sọ wípé omi ò ní tán lẹ́yìn ẹja wọn nítorí pé ẹja tómi bá ti tán lẹ́yìn ó fi hàn wípé gbogbo ohun tó ní ṣe pẹ̀lú ìrìn àjò ayé wọn kò ní dópin lójijì lágbára Elédùà àwa kí gbogbo ẹ̀yin Tungba bẹ́ẹ̀ ni ẹ̀yin olólùfẹ́ Tungba pátápátá tẹ máa ń Tungba wa ní gbogbo àti ẹ̀yin olólùfẹ́ ọ̀nà àrà ẹ ti wọ́n pé ọ̀nà àrà báyìí lómi ń bá wọnú àgbẹ̀ gbogbo etí tó ń gbọ́ wa tó ń pè wá tó nífẹ̀ẹ́ wa ní Tungba FM yìí ọ̀nà àrà báyìí lọ́nà máa gbà ṣe ọ̀rọ̀ yín lágbára Elédùà ẹgbẹ́ kí ti mọ̀ mẹ́ orúkọ mi kò tí ì yí padà bẹ́ẹ̀ ni ó bẹ̀rẹ̀ ní ìgbéragadé bẹ́ẹ̀ ni mo gara ní ayáwó ní pẹ̀tù àràmàṣà ìgbéragadé ṣíwọ̀ Adenola Modinat tó sọ obìnrin ní mí ṣé dáadáa ni mo bá yín ẹ ṣàmọ̀ pé ní last week ẹ gbóhùn mo ránṣẹ́ ni ìjọba ẹ pọ̀ in fact mo tún ti délé ni bẹ́ẹ̀ ni ẹ wá nǹkan fìdílé ẹ fìdílé nǹkan ẹ jẹ́ àjọ gbádùn. ẹ wo bí ẹ jẹ́ ká bọ́ sójú sẹ́jà rẹ̀ adúgbò náà gbogbo yín gẹ́gẹ́ bí ẹsẹ̀ mọ̀ yí pé ní abala mẹ́ta péré ni ètò yìí máa ń pín sí àmọ́ gbogbo àtàbà ti ní àlejò a máa ń yọ abala kan kó ń bẹ̀ kẹ́yìn ara lè bá gbádùn wa dáadáa àmọ́ lẹ́ni okun rí ọ̀sáré ni àjọ mú bẹ́ẹ̀ ńlẹ̀ bẹ́ẹ̀ ni fáfà lẹ́yìn tẹ́ kọ́kọ́ máa gbọ́ wá fún ìgbà àkọ́kọ́ abala mẹ́ta ni ètò yìí máa ń pín sí abala àkọ́kọ́ Adenola ọ̀nà ni abala ìjíṣẹ́ mi abala ẹlẹ́ẹ̀kejì abala ìrọ̀pọ̀lọ́ abala kẹta tá a fi máa ń kásẹ̀ tó ńlẹ̀ náà ní abala ìdílé wa tá a ti máa ń rí ọgbọ́n kan àbí méjì kan bẹ́ẹ̀ ọlọ́wọ́ bọ́ọ̀tì méjì ká lọ sókè lọ tábàdé ká kan lọ àgbà mi ètò tèmi àbọ̀ àti ìdè.
jàre olórin wa mega 99 bẹ́ẹ̀ ni jáwọn sí ni ò jẹ́ mọ bó ṣe ń tẹ ọwọ́ yẹn tó ń tẹ̀ wájú tó ń tẹ̀ sẹ́yìn bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀yin olólùfẹ́ pátápátá tó jẹ́ pé pè mí lọ́sẹ̀ tó kọjá lórí abala ẹ̀bániwáṣẹ́ mo dẹ̀ mọ̀ wípé èmi ò ní kẹ́ dúpẹ́ lọ́wọ́ mi o ọlọ́run ọba òun lọ́ba tọ́ sí lọ́pẹ́ tọ́ sí bẹ́ẹ̀ ni nítorí pé arípa àwọn kan wọ́n ti bẹ̀rẹ̀ iṣẹ́ bẹ́ẹ̀ ni ọlọ́run ló ń ṣe kì í ṣe ènìyàn ṣùgbọ́n èmi kò wá jẹ́ mo fẹ́ jẹ́ kẹ́ mọ̀ ẹ mọ̀ wípé àwa ní orí ètò yìí ní Tungba FM àwọn ògbówó lọ́wọ́ ẹnikẹ́ni o àfẹ́ ẹnikẹ́ni ní fọ́ọ̀mù àníkẹ́mú kankan wá ṣùgbọ́n àwa ṣe nítorí pé ẹni tó lọ́hún lò fún ilé iṣẹ́ yìí láti fi gbé àwọn èèyàn dìde ni a dẹ̀ mọ̀ pé nítorí ìgbédìde àwọn kan ni pàápàá jùlọ nítorí ti tèmi náà Adenola Modinat bẹ́ẹ̀ ni ẹ ti wá ń ṣiṣẹ́ ibi tẹ́ ti ṣiṣẹ́ yẹn ẹ jọ̀ọ́ ẹ má bójú wa jẹ́ níbẹ̀ ṣùgbọ́n tẹ́yìn náà bá mọ̀ ìpò yẹ kẹ́ ẹ mọ̀re at least program yẹn jẹ́ kémi náà sponsor wọn bó tiẹ̀ ju abala méjì kan la fẹ́ mú bẹ́ẹ̀ 10 minutes lẹ fẹ́ mú bẹ́ẹ̀ ni ọlọ́run á ràn yín lọ́wọ́ àwọn ò béèrè fúnre lọ́wọ́ yín o ṣùgbọ́n àwa mọ̀ wípé ọlọ́run ọba ló ń san ẹ̀dá. bẹ́ẹ̀ ni ọlọ́run ọba náà ọ̀tẹ̀ lè sọ̀rọ̀ fún èèyàn kúkúrú nígbà míì kó jẹ́ pé èèyàn gíga ló máa sọ bẹ́ẹ̀ ni a ti ní ọmọ Yorùbá tó sọ̀rọ̀ fún Yorùbá rí èyìnbó ló sọ̀rọ̀ fún padà àdúrà bíra ẹsẹ̀ rí nìyẹn abala ìdísẹ́ ni tèmi bí ẹsẹ̀ jẹ́ nìyẹn pápá jùlọ gbogbo ẹ̀yin tó ṣe wípé bóyá ẹ tún nídìí àwọn èèyàn ni tó máa bá ń ṣiṣẹ́ ni kọ́ńpìnì lẹ́yìn ní iṣẹ́ aládàáni ni ẹ pè wá lẹ́yìn ètò bẹ́ẹ̀ ni nítorí pé a máa ń sọ ní ọjọ́ méje pé ẹnikẹ́ni tí wọ́n bá nípa láti ṣe ìrànlọ́wọ́ fún òun náà ní kíni òun náà lẹ́ni kejì rẹ̀ tọ́jú rẹ̀. bí ẹ ṣe jẹ́ nìyẹn jàre lábala ìdíṣẹ́ ni ẹ sì mọ̀mọ́ wa Adenola gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ wípé ní abalẹ̀ rí ọpọlọ ní tó jẹ́ wá lógún jù lórí ètò yìí náà ni Yorùbá sísọ Yorùbá sísọ torí kò ní dáa kí wọ́n lọ́mọ kí n bá pèlè yẹ kó sàṣọrọ ilẹ̀ Yorùbá náà ti bí wa kí ló dé tá jẹ́ pé òyìnbó wa tó ti gba ó ti fẹ́ ó máa sọ ní kí là ń fa kàdà. ẹ̀rọ ajé báǹkì ń gbà mí ẹ̀rọ ọmọ Yorùbá mi máa sáré. bẹ́ẹ̀ ni àgbẹ̀dẹ ni bàbá ẹ̀ ló kó bí bàbá. ọ̀tẹ̀ wá dẹ́bi pé kò tiẹ̀ kọjá lẹ́yìn Yorùbá rí. kí ni ìta fún abala èrè ọpọlọ pé ká máa pa òwe ká máa fi àmì sórí ọ̀rọ̀ láti lè máa rán wa létí padà pé ilẹ̀ Yorùbá náà ti bí wá ilẹ̀ Odùduwà tiwantiwa ní ọ̀sẹ̀ tó kọjá lábalẹ̀ èrè ọpọlọ àná òwe méjì sórí àtẹ̀gùn àti ọ̀rọ̀ tani kan fi àmì lé kásọ̀ tòótọ́ àwọn tí wọ́n gba òwe kejì wọ́n pọ̀ dáadáa àtàwọn tó ń fi àmì sí orí ọ̀rọ̀ tani kan fi àmì sí wọ́n pọ̀ dáadáa òwe àkọ́kọ́ yẹn náà gbé gbági dáadáa. wọ́n gbé kó pọ̀ jù. àmọ́ níwájú bó tilẹ̀ wù kórí náà a gbìyànjú láti má wọn tó jẹ́ pé at least wọ́n gba ìdábí 100 nínú 100 a dẹ̀ ti fún wọn ní nǹkan tí ó yẹ kí wọ́n gbà. òwe àkọ́kọ́ tí a nà sí orí atẹ́gùn ní ọ̀sẹ̀ tí ó kọjá òun náà ni akèrègbè tó fọ́. bẹ́ẹ̀ni olùwé àkọ́kọ́. ọ̀pọ̀lọpọ̀ ni ó dẹ̀yìn lẹ́yìn odò. bẹ́ẹ̀ni ọ̀pọ̀lọpọ̀ ni ó dẹ̀yìn lẹ́yìn odò rárá akèrègbè tó fọ́. ìparí ẹ̀ náà ni òun ló jẹ́ kárí ẹ̀gbin inú rẹ̀ bẹ́ẹ̀ni akèrègbè tó fọ́. torí tí ò bá fọ́ gbogbo ẹ̀gbin tó wà nílẹ̀ fún wa akèrègbè tán tí ò bá fọ́ gbogbo ìdọ̀tí yẹn èèyàn ò ní rí wọn lè rí akèrègbè tó fọ́ òun ló jẹ́ kí àrí ẹ̀gbin inú rẹ̀ dẹ̀yìn lẹ́yìn odò làwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn fún ránṣẹ́ sí mi àmọ́ bẹ́ẹ̀ kọ́ o owó ẹlẹ́kẹ̀ẹ́ yìí kọ́ ọ̀nà ìdìbò Adenola. òun náà ni ẹni tó fẹ́ ọmọ ní ìjù ẹni tó fẹ́ ọmọ ní ìjù ìparí rẹ̀ ni yóò ṣe àna ẹbọra. bẹ́ẹ̀ni ẹni tó fẹ́ ọmọ ní jù yóò ṣe àna ẹbọra ọ̀rọ̀ tani kan fi àmì lé lórí nǹkan. ọ̀rọ̀ tí a ní pé kó fi àmì sí òun náà ni ṣáwéré pèpè ṣáwéré pèpè àmì ibẹ̀ náà ni réréré dòdò ṣáwéré pèpè réréré dòdò àwọn èèyàn méjì ló gbà pérépéré lọ́dọ̀ ti tèmi bíbí ẹni àkọ́kọ́ àwọn náà ni Mr. Rasheed Bọ́lájí láti Ẹgbẹ́dá ẹnì kejì àwọn náà ni Mrs. Ìyábọ̀ Láníyan láti Bẹ́gà. àwọn méjì tó gbà lọ́dọ̀ tí ń kọ ọ̀nà ìdìbò Adenola. èèyàn kan péré ló gbà lọ́dọ̀ ti tèmi àwọn náà ni Mr. Ọláinúkan Balógun láti Àjà àwọn ló gbà wọ́n dẹ̀ ti gbẹ̀bùn wọn. àwọn méjì tó gbà pérépéré lọ́dọ̀ tèmi ń bí tí mo fún ní ẹ̀bùn àwọn ọ̀gbà tán dáadáa 100 ni wọ́n gbà nínú 100 tí mo fi wé àwọn méjì tó gbà pérépéré lọ́dọ̀ tèmi náà ni Alájà Basira wọ́n tiẹ̀ tún pè mí màmá yìí sọ fún mi pé àwọn gbà mo ní màmá yín kọ́lé máa sọ èsì ìdánwò fúnra ara yín àwọn náà ni Alájà Basira tó gún bá wò látàbúlé Ẹ̀gbá ẹnìkejì níbi ni broda wa Wàsíù Ọlátúnjí láti Àkútè Alágòlé àwọn tó gbà níbí nìyẹn a lọ sókè náà tàbádé a ní fast food kan bí ẹ̀yin tí ẹ ń lò láti star 555 ẹ máa múra sílẹ̀ àtẹ̀yìn tẹ̀ ń lò láti star 123 ẹ múra lẹ̀ tá a bá ti dé a lọ sí fast food kan tá a bá dé a wà bọ́ sí abala ilé tó kù à ń bọ̀ àti ìdè.
ọ̀làjúdé ọ̀làjúdé làwa gbàgbé àṣà ìdílé wa ọ̀làjúdé ọ̀làjúdé làwa gbàgbé àṣà ìdílé wa civilization ló já gbàgbé gbogbo tàdá ìbá. ọ̀làjúdé 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 làwa gbàgbé àṣà ìdílé wa ọ̀làjúdé ọ̀làjúdé làwa gbàgbé àṣà ìdílé wa civilization ló já gbàgbé gbogbo tàdá ìbá. nínú àṣà ìdílé ṣáná máa ń pè kàn ó ní ìfàlọ́mọ ìfàlọ́mọ ló túmọ̀ sí tàn bá bímọ tuntun ló máa jẹ́ káwọn ọmọ àlè sọmọ wọn kan wọn á bòmí sóòrù lètò mi bá ti ń kán wọn á gbọ́mọ sí ẹ̀yìn kò mí yẹn mà kan lé wọn ní kíyà sáré wọlé jáde lẹ́ẹ̀méje bójọ́mọ kọ́ bó bá sì jẹ̀tà lé àṣírí máa tú civilization ló jágbá gbogbo tàdá yẹn. bẹ́ẹ̀ ni civilization ló jẹ́ ká gbàgbé ohun tí a dáyé bá láàrẹ̀ náà la fi ń sọ lórí abala òwe láti máa kọ́ra wa lédè bẹ́ẹ̀ ni ká padà wá bàbá wa Òṣùpá ẹ ṣé àdúpẹ́ lọ́wọ́ yín Saheed Òṣùpá àdúpẹ́ abala eré ọpọlọ ti tòní a nígbàgbọ́ pé gbogbo èèyàn olólùfẹ́ wa ẹ ti ṣe bẹ́ẹ̀ ṣe máa ń ṣe ẹ ti mú ìwé yín ẹ ti mú tákàndá yín bẹ́ẹ̀ ni láti kọ ti tòní sílẹ̀ bẹ́ẹ̀ ni jàre a dẹ̀ ń dúpẹ́ lọ́wọ́ yín ní gbogbo ìgbà nítorí pé ìfẹ́ tẹ́ní sí wa yìí ó pọ̀ lápọ̀jù Ọlọ́run ò dẹ̀ ní yà wá. àti gbàdé náà jẹ́ kí n rẹ̀ ẹ́ lọ́wọ́ wọ́n ní ká dúpẹ́ lọ́wọ́ ẹni tó wo ni tó mọ́ ni lójú ìlú owó bíi tá a wà agbógbó àwọn tó ń tẹ àtẹ̀jíṣẹ́ sí wa àwọn kọ́lá ń ra káàdì fún wọn torí láti lè fi àsìkò sílẹ̀ láti lè máa tẹ àtẹ̀jíṣẹ́ sí yàn parí òwe máa fi àmì sórí ọ̀rọ̀ iṣẹ́ gidigidi lẹ́sẹ̀ ẹ̀yin màmá bàbá wa. wọ́n wá fi gbogbo ohun tó ń ṣe títà rírà wọ́n wá dúró ti rédíò pé àníṣe àwọn fẹ́ gbóhun tó tún fẹ́ ṣẹlẹ̀ lórí. ìfẹ́ tó ní sí ìkànnì aládùúgbò lágbà Ọlọ́run ní paná ìfẹ́ náà. adẹ̀tún dúpẹ́ lọ́wọ́ àwọn tí wọ́n fún wọn wọn bẹ́ẹ̀ ni ó jẹ́ pé ọpẹ́lọpẹ́ wọn. àdúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tó fún alẹ́bùn àtàwọn iná ò ní tán owó yín owó ètè ní kọ́ ọ̀nà rí Adenola ká tó dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tó fún alẹ́bùn. ojú ló kó owó tó sọnù lápò ojú ló kó owó tó sọnù lápò ẹ ò bá wa parí ẹ owó tó sọnù lápò. ẹ bá parí rẹ owó ẹlẹ́ẹ̀kejì tọ̀dọ̀ mi bí náà ni àkísà tó ń lọ sákìtàn. àkísà tó ń lọ sákìtàn. owó ní ẹ bá parí ọ̀rọ̀ tani kan fi àmì sí. ọ̀rọ̀ tí ẹ máa fi àmì sí fún ọ̀sẹ̀ yìí òun náà ni ilé labọ́lá gbangbangbangban. sẹ́ni mẹ́tẹ̀ẹ̀ta yìí tí ó bá ti lè pé pérépéré tó bá ti lè pé pérépéré ẹ̀bùn tí ẹ máa fún wa tún wọn láti dúpẹ́ lọ́wọ́ màmá wa kan màmá wa Ṣúkúrátù Fósì màmá àti màmá wa Títí Oyèrìndé láti Mòwe àwọn náà gbogbo wọn ń fún alẹ́bùn tán ní ká fún yín èyí tó dẹ̀ tó kù tẹ́ tó promise wa alẹ́bùn bíi bàbá Àlàbá Peter Yínká Mọ́kadé Túndé Skifu gbogbo yín pátá à ń retí ẹ̀bùn yín a ti sọ pé kì í sọ recharge card nìkan torí ẹni tó bá gba ike gàrí kan lọ lẹ́nu sí ẹni tó gba kírètì nìkan wọ́n tún náà máa fún wa ní ẹja àti labs live chicken ọ̀sẹ̀ tó bọ̀ lẹ promise wa ọdún tí ẹ ti ń sún mọ́ báyìí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀bùn àti wàá Ṣúkúrà frozen food ẹ má gbàgbé àti màmá wa Títí Oyèrìndé láti Mòwe ẹ̀bùn tẹ promise àti gbogbo ẹ̀yin tó kù a lè dárúkọ yín tó torí àsìkò ẹ kẹ́bùn wa ká kó fáwọn èèyàn kan ṣàdúrà fún yín o bí yẹn ṣe jẹ́ nìyẹn ní abalẹ̀ rẹ ọpọlọ ti tòní. lórí fast finger ẹni gbogbo ẹ̀yin tẹ̀ ń lo *555 àwọn ò fẹ́ dárúkọ iléeṣẹ́ torí wọn gbé polówó ọjà fún wa ẹ̀yin tí ń lo *555 ṣe é ti tẹ̀ ó yá o 3194826373882680 bí yẹn ṣe jẹ́ nìyẹn. gbogbo ẹ̀yin tí ń lo *123* *123* 266 75 55 393 71 947 @ bó ṣe jẹ́ nìyẹn a lọ sókè lọ́tà àbádé a lọ sí abala ìdílé wa eléyìí tí a máa fi ṣe kí ni kásẹ̀ ńlẹ̀ à ń bọ̀ àti ìdè. àràmàdà ní iṣẹ́ Olúwa ó máa sóhun tán lọ́rùn ò lè ṣe fún mi.
bẹ́ẹ̀ ni lórí nọ́mbà tẹ máa pè wá sí lórí abala ìdílé wa gbogbo èèyàn olólùfẹ́ pàápàá jùlọ tó ṣe pé ìgbà àkọ́kọ́ tí màá máa gbé ètò yìí lélẹ́yìí òun náà ni 08113051009 08113051009. bẹ́ẹ̀ ni nọ́mbà kejì tẹ́ máa fi darapọ̀ mọ́ wa ní abala ìdílé wa náà ní 08056131009 lẹ́ẹ̀kan sí 08056 ẹ mọ̀ tí pè wá wọlé gbà tí a bá ti dé abala ìdílé wa lẹ́ máa pè wá torí láì tiẹ̀ tí dárọ̀ lẹ̀ àwọn èèyàn ti ń pè adúpẹ́ lọ yín o ìfẹ́ tẹ̀ ní síléeṣẹ́ yìí náà ni bẹ́ẹ̀ ni adúpẹ́ gidigidi lọ yín àkàndò ní mọ́wọ́ tẹ̀fí ń tẹ fóònù náà ẹ̀ẹ́dẹ̀ ní wọ́wọ́ ti tẹ̀ máa fura recharge card àtàwọn tá à ń ṣàdùn àfún iná bó ṣe máa jẹ́ nìyẹn gbẹ́sẹ̀ lè gan ti fòun tẹ̀tẹ̀ nọ́mbà kejì tẹ̀ máa pè wá sí náà ní 08056131009 à ń bọ̀ tábàdé àwọn abọ́sàbàlẹ̀ ìdílé. yàyà tó kìlọ̀ àwọn ní tó bá lọ ta sí wọn o wọ́n gbájú yàyà o. mo ríre o ṣé rí nínú ilé yìí nǹkan tí a máa jọ fojú ara wa rí búsàrí o máa jẹ́ kó mọ̀ wípé mi ni mo bí ẹ máa jẹ́ kó mọ̀ pé mi ni mo dẹ̀jẹ̀ lé ẹ lórí ẹ ti fẹ́ bayé jẹ́ ẹ fẹ́ bọ̀ ọ̀run jẹ́. Mommy, I don't understand. Ọlọ́run á béèrè lọ́wọ́ wa àti bàbá ẹ̀. ẹ wọ́n lè pè é. Ọlọ́run á béèrè. kí ni ó dé kí ló fà. Ọlọ́run á béèrè. Mommy, ẹlẹ́sẹ̀ pé ẹ̀fẹ̀ náà nínú owó mi. so kí ni dáàdì mi tó ń bá mi ná wọ́n mọ orí ọ̀fẹ́ tó ń jẹ lára mi. wọ́n mọ orí ọ̀fẹ́ tó ń jẹ lára mi. ìgbà ariwo tó pa mo fẹ́ mọ̀ tún mẹ́ gbogbo yóò sọ mi. ìwà àtọ́nà ẹ ló yẹ kó ti àwọn tí yẹ. mò ń pa ní wípé búsàrí apá ọ̀ka búsàrí mọ́ ẹ̀mí bá búsàrí sọ̀rọ̀ mo ní mo fẹ́ fọ́ láptọ̀pù yẹn mọ́lẹ̀ láptọ̀pù tó ń tẹ̀lé tí mo ń pè tí ò dá mi lóhùn ilé ò lè ga ju olóòrè tèmi lọ náà. yes ó wá ń sọ fún mi kó tọ́jú owó ẹni ò fẹ́ owó ẹ̀. Mọ́mí ẹ̀yà fọ́ láptọ̀pù tèmi. bẹ́ẹ̀ ni mo sọ fún màmá ẹ̀ mà ló bá sọ̀rọ̀. sórí mi tó bá jáde o ti ba ayé ẹ̀jẹ̀ mo wá ń bá ọmọ mi sọ̀rọ̀ ọmọ mi ó rí pé ìpadà pẹ̀lú ẹ̀. bọ̀tún ó bọ́ sí tí mo ní kó má ṣe bẹ́ẹ̀ mọ́ náà ṣé kì í ṣe lórí torí pé ó bẹ̀ sọ bẹ́ẹ̀ kí ni ọlọ́nà wo. reason is that tó fi ba ayé ẹ̀jẹ̀ ni pé ọmọ yìí láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ni mo ti fi ọ̀yìn sí ẹ̀ sílànà ọlọ́run oníkílódé. ìlànà kí ló wá wáyé. ìlànà ọlọ́run ni níbi lápò onísùnmọ́jú àtòru àtọ̀sán ẹ wá wí tán ẹni ẹjọ́ ń jayé o fẹ́ lo mọ́tò ìgbàlódé. àròkó má sọ̀rọ̀ fẹ́ sílé gẹ́gẹ́ bí ìyàwó o lajú òun rìn mí lára wo bí ṣé òkè torí tó fi pariwo wọlé nìyẹn ẹ̀yin ara ilé mo tún dé lọ́wọ́ ìyàwó ara gbígbóná wo bí ayé ti da yóò lajú tọ́mọ̀ mi bá wà lórí system jẹ́ kó tẹ system jẹ́ kó wo bí jẹ́ kó òkè tó dẹ̀ lọ́sọ pé fẹ́ mu lọ sọ́dọ̀ àlàgbà kó ló máa gbé ní. ọ̀pọ̀ ẹnu tó wà lórí ọmọ ẹ̀ sórí irun orí ẹ̀ bí wọ́n ṣe mọ bí ní dàda ni jọ ṣe mọ bí ní dàda. yóò máa fẹ́ pẹ̀lú ọmọ tó wà ní ẹ̀jẹ̀ ara mọ́ mi ọlọ́run títí tí mi máa ń fọ́ fún dáàdì mi gan mi máa ń fọ́ fún dáàdì mi sọ mi ṣé fọ́ fún mi ní àbọ́kùnrin ni mo bí ẹ jọ mo kọ́kọ́ béèrè lọ́wọ́. ẹ nà nǹkan tó ń àti lọ nǹkan tó wà nínú etí ẹ kí ni mo bá wọlé mo wọlé lọ bọ́ lọ́rùn kí n já kí n gé irun orí ẹ̀ kí n yọ kí n gé etí ẹ̀ mo wá bẹ̀ sí bánijà ó máa nà mí lé lórí nítorí ọmọ mo ṣàkárẹ̀ ẹ̀ mi ò nẹ́rí láti ọ̀tọ̀ ti délé mi kò dé possible wo bí ṣé wọ́n ti gbé wọn rí bọ́lí dásọ̀rọ̀ tó ní wọlé. sùúrù fara gbígbóná balẹ̀ kò sí tó burú bẹ̀ bọ́mọ̀ mi ṣe múra ìmú láìkẹ́ gbogbo ọmọ ọ̀rẹ́ mi náà tí mo bá lọ dé wọn ọmọ náà máa ṣe irun wá tinú wá gbé sókòtò sí bí inú ìfẹ́ dùn pé mi náà bá wọn bírú ọmọ yẹn mo dúpẹ́ pé lásìkò èmi náà bá wọn bí ọmọ generation tí yóò bá bírú ọmọ yẹn ni ó máa dùn mí mo dúpẹ́ pé mo bí ọmọ generation yìí ń sìn ọmọ dreadlock kí n mú láìkẹ́ máa tún tẹ̀ kó máa ṣùgbọ́n bẹ́ẹ̀ kí ni eyín ẹ̀rìngì yẹn máa ti gold tó máa fi sí ẹ. tí bá tún ti gba tẹ́lá láti ẹ̀ bá tún ti wọlé wàá tún ṣe é sí i. ọmọ mi èmi á jẹun ọmọ tèmi èmi á jẹun ọmọ tèmi ara fún báwo lè ra ṣíní fún mi mi ò fẹ́ owó ẹ iṣẹ́ ọwọ́ mi tó mi jẹ ṣe ti gbọ́ àwọn ọlọ́lá bá wá dá. kí ni ẹsẹ̀ tó mọ̀ ẹsẹ̀ kankan sí ni pé kí lè ṣẹ̀ṣẹ̀ bí ó ń ṣe dáadáa at least ó ti gbé bùkátà kó lórí wá sí ó ti lọ bí oṣù mẹ́fà wà á ní pé fún ara ẹ̀ gan ló ń leave kó pé dádì mo ní ti pocket money 10,000 tó máa ń gbà yẹn mọ́ ó tún nígbà mo dẹ̀ sí wa gbọ́pẹ̀ mo rí ọ̀rọ̀ aṣọ tuntun rà bàtà tuntun. ọ̀tọ́ mi làwọn ẹ̀kọ́ ta yín jóni náà látàyè ń dé ọ. nítorí kí ni kò sí tó ṣe tẹ́lẹ̀ kò ṣe rí. ọwọ́ sí gbogbo ilé ọ̀dà má bínú o ṣó ti jáde school ni iṣẹ́ wo ló ń ṣe tó mọ́ wọlé wá. kò ní mí ní nà án nígbà tó ṣe ok ṣé ẹnìkan wá ọkàn gẹ̀ẹ́tì wa tó sọ pé ní owó àwọn sọnù ládùúgbò. ṣé wọn náà bá wọn náwó tí wọ́n ná. ṣé ẹnìkan ti kan gẹ̀ẹ́tì wa ní tó ní owó ń sọnù o. I wonder. àbí mọ́tò òun ò rí má ládùúgbò o. ẹ jẹ́ káwọn ará
ara lè bá wa dá sí. wọ́bí tó bá jẹ́ kó àwọn onílàkàyè ti ń gbọ́ wá ń sìn kò sí tó burú bẹ̀ kọ́ mọ̀ mí náà kó ṣe tẹ́ lọ kó dẹ̀ máa mówó wálé sẹ́wọ́n promise mi pé mara mọ́tò fún yẹ́ mi máa ṣe sí olúwa mo ti ń jẹun ọmọ olúwa mo dúpẹ́ nọ́mbà tó ma ọlọ́run ló ń tó ó máa jẹ́ sí ìyá mi. màámi ni ní wáyé tí ìyá tún gbà à ń dàjàre màámi alábíàmọ̀ mà kì í ṣe pé ẹ ṣé màámi. màámi alábíàmọ̀ mà kì í ṣe pé ẹ ṣé. ọmọ mi tẹ bá rí fine boy lọ́mọ mi. ó máa ṣe o ẹgbẹ́ bọ́ mi yóò rí mi ni o. màámi èmi rò pé ó yẹ kéèyàn jẹun ọmọ mo ti bẹ̀rẹ̀ sí ní jẹun ọmọ náà nìyẹn náà mo ṣe wàhálà lé lórí náà. lágọ mélòó. àní màámi ẹ jẹ́ ká fẹ́ lómi láyè màámi ẹ jẹ́ màámi mo ti ń bínú oníjọ́ sọ̀rọ̀ délẹ̀. màámi mo ti ń bínú ẹ jẹ́ ká fẹ́ lómi láyè màámi mo ti ń bínú. tọ̀rọ̀ lọ́bẹ̀ ẹ̀sọ́ tó bá wọn tọ̀rọ̀ lọ́bẹ̀ ẹ̀sọ́ lágọ mélòó ló ń jẹun ọmọ. jẹjẹ oníjẹkújẹ ni ẹ. ẹlò ẹ bá a lò kíákíá ẹ bá a lò wàá dáhùn wàá rí pé má nàdá amọ́jà bínú ẹlò ẹni tó máa sọ̀rọ̀ sí èmi náà máa support ẹlò ẹ káàsán kí lórúkọ ìbòlẹ̀ tí ń pè wá. ok à ń gbọ́dọ̀ yín màámi. ó gba ọ̀sàtà kí ló dé ìjẹkújẹ wo lẹ̀ ń jẹ ọlọ́run àṣàánú yín o. kó mọ́ sàṣàkóso sí ni. ọlọ́run àwọn. àmì ẹ ṣé bá mi jàre. ẹ̀yin lè máa ṣe léètójú ẹ má gbà fún wa o. ẹ ṣé màámi. orí bẹ́ẹ̀ tí ó ní agbára. ọtún gbọ́ tí màámi ní gbogbo wọn ò já no jẹ́ tọkùnrin bá ti mi pè ìfọ̀ rárá. no àwọn agbépè tọkùnrin bá ti pè sí. ètò níyà ọ̀nà ara lè tó sà. ọlọ́run ló ń tó mà. lórúkọ ìbọ̀lẹ̀ tí ń pè sà. àmì o. orúkọ tèmi ni arábìnrin fọlá ni o. màmá wa Fọlárìn. àti bọ́lẹ̀ tí ń pè wá. màámi mò ń jẹ́ ẹ bá mi pè wọ́n lẹ́ẹ̀kan sí. mò ń jẹ́ màámi èmi náà ń pè. kò dáa rárá màámi. òkè tí ló máa ń ṣe dáadáa tẹ́lẹ̀tẹ́lẹ̀. màámi èmi rò pé ká jẹun ọmọ ni. màámi wọn ò mọ sẹ́ṣẹ̀. wọn ò mọ sẹ́ṣẹ̀. ó dáa mo gbọ́ màámi ẹ ṣe ọlọ́àjẹ ẹ pẹ́ fún wa ẹ ṣé mà. màá máa ronú sí i àmọ́ kò sí tó burú bẹ́ẹ̀ kí n jẹun ọmọ. àwọn oníjẹkújẹ búdàrí ìjẹkújẹ lẹ ń jẹ. ó tẹ̀ ní jíìsì kan tó rà tí gbogbo ojú ẹ̀ yàrá ẹ̀ mo láì kẹ́ gbẹ́ lọ. ẹ kú ètò ọlọ́run ló ń tò kí lórúkọ ìbọn lẹ́tí ń pè wá. orúkọ tètè ní adìyẹ bí láti ẹmà kíá. ok ẹ bá a dá sétò yìí. ẹ bá tó sókè gbogbo àgbáyé ló ń gbọ́ yín. ìpè ń kọlù pé ní ìpè ń kọlù pé ní ìpè ń kọlù pé ní. ẹlú mà àmì mà ok bá mi ẹ bá a dá sétò yìí. ẹ ṣeun jàre yóò kẹtàn sọ̀rọ̀ bẹ́ẹ̀ ló ṣe kí n gbọ́ fún yín bàbá akẹtàn sáré bẹ́ẹ̀ ni. kí wàá lẹ kí ok ẹ ṣe bá mi. àgbà tí òkè àwọn sọ̀rọ̀ ṣe kí ni akẹtàn sáré. mama mi tẹ ń jẹun mo ń gbà mo náwó lórí ọmọ yìí tó ń gbowó skul lọ́mi tí mo ń tẹ. kí lórúkọ yín níbo lẹ ti pè. alájọ lápọ̀ láti gbà kí lẹ ṣe. ẹ̀yin ní wáyé láti tí. ẹ ṣe bá wa dá sí ẹ ẹ̀kọ́ wo mà. ìyàwó ẹ má gbà fún wọn o. ẹ ṣe ẹ má gbà fún wọn ìyá nǹkan máa tí pa máa ọ́ fojú yín rí pọ̀ ẹ ṣe màmí. gbogbo àwọn tí ó jẹ́ ló ṣe ń lọ́jọ́ ọ̀la o àjèrè pọ̀ o. wọn jáde Ó èmi ti wá bàbá tó dúdú ṣe àwọn àwọn. alájọ náà lápọ̀. wọn jà ó ó ti sì jù. kò ṣe ìṣe tí mi máa ń sọ Musa gan rí, nìyẹn. sọ́rí ṣòkòtò ẹ wo èmi á máa jáde lọ dádì ṣé ṣòkòtò tí mo rà fún ẹ yẹn tó màá tún wá ṣe fọ́rí fún yín. sọ́rí nǹkan tó tẹ̀ sọ́jú gúnlẹ̀ yẹn màá ṣe fọ́rí ẹ lè dàgbà. èmi máa yóò tùkú ni ayé ń dán. ẹ lè dàgbà ẹ fi mọ́ mi lẹ̀. dúró ṣòkòtò tó mara fún wọn yẹn ó máa jẹ́ ọjọ́ ọdún. jágbé pé àwọn èèyàn gidi èmi ni wọ́n. jáwọ́ ti gbà hello mí. má fi mí rẹ́ ṣe yẹ̀yẹ́. hello sàkí lórúkọ yín bọ̀lẹ́ tí ó lè dàgbà. hello ó ń já pété ó ń já pété. èrò ń pọ̀ lórí ẹni lórí ọ̀rọ̀ bàbá Búsàrí. orí mi hello ò. hello ma hello ló ló olú ayé ń tò. wọ́n ní bàbá àti ìyálé máa ń tọ́mọ. ọmọ tó bá jẹ̀dá ni ó ní ti bàbá. bẹ́ẹ̀ ni torí pọ́mọ ẹ̀dá náà ló fi jẹ́ ti tèmi. ṣe ń gbọ́. àwọn bá wà jẹ́ kó jẹ iṣẹ́ sí lára o. wọ́n ọmọ tí ò bá dá máa ń jẹ́ sí ìyá
ọmọ yìí ga tẹ bá rọmọ ẹ máa fi rú ọmọ ìtọrọ ni ó dùn mí ẹ̀rí wa ọmọ fẹ́ tó fi tẹ́dí lẹ́bi ti bàbẹ́. èmi tí mi lówó débi pa kéwì máa ń kéwì fún mi. ẹ sọ mọ mi jàre jẹ ká gbẹ̀lú mi. èmi lówó ni. ẹ ṣe máa mi ẹ ṣe máa mi. a ní àwọn tó jáde ẹ̀kọ́ pé ọlọ́run dádì mi máa jáde o bí ìráyé o. ní sùúrù àjọ máa jáde náà ló. hello. dájú wa kí lorúkọ yín bolẹ̀ tí ń pèsè. láti sá màgà ẹ ṣàdúpẹ́ lọ́wọ́ yẹn máa gbà mí ẹ ṣerú ayé tó wá lóyún wá dá báyìí torí ọlọ́run ayé tí wọ́n bẹ̀rù ọlọ́run. ẹ̀lú amúnidára. ẹ̀lú ẹ máa pẹ́ tó. ọlọ́run ló ń to kí lórúkọ yín bolẹ̀ tí ń pè wá. mo kí aláṣẹ pé Modinat tó. ókè gbogbo ọmọ ń gbọ́. orúkọ mi ni Babátúndé Fáfúnlé amúnidára. àní wáìntì. ọmọ ọ̀nà ọ̀gá ó sì gbọ́lẹ̀. ọlọ́run ó tún fọ́ fún mi. ẹ máa gbọ́ tó bá jẹ́ pé lóòótọ́ ló bá ga tó o sì gbọ́lẹ̀. ẹ rí ọ̀rọ̀ méjì péré ni mo fẹ́ sọ fún yín. ó dẹ̀ dùn mí tẹ bá lè pè wá padà bàbá amúnidára. wọ́n fọ́ fún mi. bàbá amúnidára ẹ bá lè pè wá ó padà. dàgéyàn lọ́wọ́. hello kí lórúkọ yín bolẹ̀ tí ń pè wá. ẹ jẹun òkú ẹsẹ̀ ní yorùbá tàṣẹ. bá mi gbẹ́sẹ̀ lé ó yẹ gbẹ́sẹ̀ kó kíákíá báyìí kẹ́ bá a dá sí tó. wọ́n ní ọmọ tó gbé atọ́tún sí gbọ́nà. àmì nìyẹn. ló ṣe ní tí a fi ń bá ẹ̀dá máa rà. bàbá yìí la ọmọ wúrà. ẹ jẹ́ kí akéwì rẹ̀ yẹ kó tẹ̀lé nǹkan tẹ̀ ń kọ yẹn. ẹ ní sùúrù tí bàbá ẹ̀ nìkan tó jẹ́ ìkọ̀ tó jáde sí ìyá rẹ̀ torí mo fẹ́ ìyá mi jẹ́ pé díẹ̀ lè láyé láì kó jẹ́ ìkọ̀ tó bá ti fẹ̀yìn ayé tí bàbá tó ń gbèsè yẹn yìí ló kọ́ padà gé sẹ́nu ọ̀dọ̀ tó wájú ẹnu ẹ̀yẹ múra ẹnu ọ̀tún ayé ọmọ jẹ́gẹ́dẹ́ kẹ́mọ́ bá yẹ jẹ́gẹ́dẹ́ ṣe bàbá. lọ́mọkùnrin kan ṣoṣo tí mo bí gbẹ́sẹ̀ lé mo ti gbọ́ arákùnrin gbẹ́sẹ̀ lé mo ti gbọ́ gbẹ́sẹ̀ kó lọ. ara wọn kò tọrọ bàbá wa gbẹ́sẹ̀ lé ara wọn kò tọrọ wọn ò lè gbọ́. wo bí sọrí àti bàtà kan tó rà tó tún tọ́kọ̀ ẹ̀ ga débi ẹ jẹ́ àgbàpè yìí. ẹ gbà á ara gbígbóná ìyàwó ẹ gbà á wọn láwọn ò rí lo ìpín kọlù pé ẹlú ẹja gbé pé kàn sí ká tó hello ẹ káàsọ ẹ bá gbóhùn sókè gbogbo àgbáyé ló ń gbọ́ yín ẹ káàsọ ẹ bá gbóhùn sókè díẹ̀ sí ẹ bá káàsọ kí lórúkọ yín bolẹ̀ tí ń pè wá ẹ bá gbóhùn sókè ẹjọ́ ó yẹ bá dá sí tó ṣẹlẹ̀. láti máa gbọ́dọ̀. ẹ wo mo láìka ọmọ yẹn o. ṣé àwọn ìpètè ìrètí náà ló wọlé yẹn. ó yá mò ń gbọ́rọ̀ yìí. wọ́n lẹ́ni tó bá sùn ò lè sùn. ẹ tó bá sùn ò lè sùn mi ní wáìntì ẹ ní pinyìn kì í lágbá ọlọ́run ẹni tó bá sùn ò lè sùn. kò ní sún ẹ̀yin lẹ́kọ̀ọ́ ọmọ mi kó sún mi ní wáìntì bọ̀dá mi. ẹlẹ́gẹ̀ẹ́ tó já sí ó dán já. ẹ wo gbígbà yẹn tá a bá wojú àgọ́ ẹ rí i pé ní tá a bá ti gbàwòrán gẹ́gẹ́ ìkọ́ báyìí náà la máa ń gbé sí. adúpẹ́ lọ gbogbo ẹ̀yin bàbá màmá ẹ̀gbọ́n àtàbúrò tẹ́ ń pè wá látàárọ̀ gbogbo tó jẹ́ ká mọ́tò ìwà náà ni pé ẹ jẹ́ ká tọ́ ọmọ wa o torí àgbàlagbà tó bá lọ jẹjẹkújẹ ó máa pọ̀ tó bá yá nítorí ẹ̀ tí máa lọ ti pọ̀ kò ní dáa gbogbo àwọn òbí tàbá rí pọ́nmọ́ wa ń gbé gbèsè kan wọ́n lọ́mọ wa kò ṣàgbàfọ̀ òun kaṣọ wálé ẹ jẹ́ ká máa mọ́nítọ̀ ọmọ wa lóòótọ́ gbogbo aláfẹ́ jẹun ọmọ Ọlọ́run jẹ́ ká jẹ́ nínú rọrùn ká mọ̀ jẹ́ lọ́gbà ẹ̀wọ̀n ẹ jẹ́ ká chẹ́ẹ̀kì ọmọ wa gbogbo ọmọ tá a bá rí pé ìgbésẹ̀ wọn kò fẹ́ bá a mú ẹ jẹ́ ká ó ti mẹ́ẹ̀ tá a rí ẹ̀rìn ẹ jẹ́ á pè wọ́n létí wọn ẹ jẹ́ ká pè wọ́n ká chẹ́ẹ̀kì wọn o ìdí nìyẹn tá a fi mú abala ìwá a mọ̀ gbé àwòrán ètò yìí gẹ́gẹ́ àgbètì síbi kan lẹ́nì lágbọ́dọ̀ àwọn àtàlọ́ lẹ́nì náà la máa tún padà dé ní ọ̀sẹ̀ tó ń bọ̀ wọn ò ní ṣe kí ni wọn nífẹ̀ẹ́ lómìn ṣe wá Rasheed Adebiyi ni mò ń jẹ́ nọ́mbà tẹ́ lè pè mí sí fún ìpolówó ọjà àbí ẹ fẹ́ bá aṣọ kan tàbí méjì nọ́mbà ti tèmi tàbí bóyá ẹ fẹ́ sí fọ́níṣọ̀ ìgbàlódé tó dáa gbogbo àná là ń sọ lórí ètò yìí àníṣọwọ́ tó dáa lọ́wọ́ táwa bá ń ṣe fọ́níṣọ̀ lẹ́yìn ẹ máa rò pé tìlú òyìnbó ni à ń ṣe tọ́fíìsì à ń ṣe tilé bẹ́ẹ̀ ni ẹ lè pè mí sórí 08027695594 lẹ́ẹ̀kan sí 0802769.